بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربي أحدا. عبدا لباسط رب العرش علاك بين رجال بعلم ثم أسماك في سورة العلم ثم أحسن لكل سواك وبالتزين بالقرآن أرضك دم الولاية من الله وانشاك وصفوة العلم أيته أسكوك جوامع الخير نرجو منك خالقنا لشيك ختما فثابت فيه مرضك طيب له العيش ربي ثم آفيه سلمك يا ربنا في ذا وفي ذاك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين. اللهم صل وسلم على المبعوث رحمة للعالمين. الله عليه وسلم. gbogbo àwa tí a ṣẹ́kù ní ìjókòó yìí a pè ìjókòó yìí ní ìjókòó alẹ́ ìjókòó ọ̀sán la pè é ní tó bá fi wá mú kí ìjókòó ọ̀sán ó di alẹ́ mọ́yàn lọ́wọ́ àsìkò tí wọ́n pè wá ká wá wíwọ̀n bá ń ta fẹ́ wí challenging time ni because irun ni wọ́n ń pè yẹn àbí ká ní irun ni wọ́n ń kí yẹn nínú tí a sì sọ ayé dà nísìn ni wípé we are too controversial ní ẹ̀rà tá a wà yìí gbogbo ẹni tí ń sọ̀rọ̀ lẹ́yìn ẹ dákun mo fà nábì bẹ̀yìn. Ẹkùn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ṣùgbọ́n nínú àkàmù ṣàríyà wọ́n ní téèyàn bá ń ṣe àwọn ìdájọ́ kan lọ́wọ́ tásìkò òòrùn bá tó tàhírù díẹ̀ ó lè dé bá àsìkò àti kírun ṣùgbọ́n tá à ń ṣe lọ́wọ́ yìí kò sí ní tó ní ká má dìde lọ kírun bọ̀tí tẹ́ ẹ bá ní káwọn èèyàn dìde nísìnyí pé ẹ jẹ́ ká lọ kírun àkọ́kọ́ wọ́n ti pè mí pé ẹ wá bẹ̀rẹ̀ wá sí kí n wá jáde kí n ní mò ń lọ kírun wọ́n ò ní sẹ́mi ni mo fẹ́ mọ Ọlọ́run ju ànábì lọ ni. Allahu alayhi wa sallam. ṣùgbọ́n àtọ̀rọ̀ istigfar kọ́lọ́hún ó dákun kó jọ ọ́ kó foríjìn wá àsìkò tá a bá jọ kí i sí kọ́lọ́hún kó ṣe látẹ̀wọ́gbà. Àmín. a kí ọba tí jẹ́ Ọlọ́run. Allah. ọba tó dá gbogbo nǹkan tó wá ta kálukú ló sì ń tá mọ́ tòsí ẹ̀. Allah. òun nìkan ló sì kíní kan ò ta. èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí èmi ló lò sí àkọ́kọ́ ní Nàìjíríà. Olùsí àkọ́kọ́. Alhaji wa fò bẹ́ẹ̀ ti wà yìí olòṣì ní. Insha Allah. Alhaji Commander bẹ́ẹ̀ ti wà olòṣì ní.
èmi là kọ́kọ́ olòṣì o. nígbà bá wa ń dákọ̀ gbogbo èèyàn sáà wá ní dákọ̀ orí àròtá gbẹ́jọ̀kọ́ ilé lórí aláàjì wa Sauty Arẹwà aláàjì wàláì olòṣì ni. léyìí tí ò dàrú. olòṣì tí ó tún pẹ̀ka láhà nọ́kítọ́tún. Allah. àfàsúlù ráìdù àwọn olòṣì. àwọn nu. olòṣì tí ń ṣe ráìdù olòṣì. gbogbo àwa tá a dúró yìí àwọn tí ń tẹ̀lé mi olùtẹ̀lé olòṣì olòṣì tí ń tẹ̀lé olòṣì. tó dájú. olòṣì ní jánẹ́sì. ẹ̀yà kò. àwọn tẹ̀lé tẹ́ ń rẹ́rìn ìwọ́ tó ń rẹ́rìn lọ́ọ̀ náà olòṣì ni ọ́. bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. tó bá jẹ́ wípé kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ sọ pé wòye solòṣì yọra rẹ kúrò láàrin wa ṣùgbọ́n mi tòṣì Muhammad tòṣì tó fi kú ni. sallallahu alayhi wa sallam. naruhu wa nagdu li ajatina. naruhu wa nagdu li hajatina. nínú àlẹ́ àdá ìran ajá náà sì láyé o gbọ́dọ̀ máa wu ẹni òkè fún lójú báyìí ni. naruhu wa nagdu li ajatina. naruhu wa nagdu li hajatina. wajatu man aasha la tanqadi. wajatu man aasha la tanqadi. wajatu man aasha la tanqadi. ẹni ó ṣiṣẹ́ tó rówó ó lọ sí tiẹ̀ tó ta pẹ̀lú owó ọwọ́ ẹ̀ ó náà tó sí nǹkan kan. gbogbo owó tó ń ṣe rọ́gìbù ojú kòkòrò owó lọ́dún èèyàn ìwọ ló sọ́ra rẹ̀ dolòṣì níwájú olòṣì. Allah. olówó náà ló sì tó ta bọ́ọ̀bá ti tóun olòṣì ni wọ́n. onímọ̀ ayé olòṣì ni wọ́n. pírẹsidẹ́ǹtì Nàìjíríà lónìí olòṣì ni wọ́n. kò sónítọ̀ tí èso olòṣì kódà pírẹsidẹ́ǹtì fáǹsì mi olòṣì ni. naruhu wa nagdu li hajatina. kí ló jẹ́ orí bẹ́ẹ̀ ni wípé anabi sallallahu alayhi wa sallam anabi a máa ṣàdúrà tó pọ̀ nínú àdúrà tí anabi máa ṣe ẹ jẹ́ kí gbogbo àwa tá a wà ń bí a tẹ́wọ́. yàtẹ̀. ẹ jẹ́ ní bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. Allahumma. Allahumma. fáǹfààní ẹni tí kò bá wa bá ọkọ̀ yẹn ńgbà tá a stáàtì. ẹ jẹ́ n fi sí ẹ̀yìn padà ká wá tún bẹ̀rẹ̀. bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. Allahumma. Allahumma. agnini. agnini. gina. gina. la fakira ba'dahu. la fakra ba'dahu. illa ilayka. illa ilayka. tó o ti wíhun o ti kọ́ bọ̀wé ìjólósì iwájú Ọlọ́run. o ti sáyìn. Ànábì a máa ní wọ Ọlọ́run. sallallahu alayhi wa sallam. ṣàánú mi rọ̀ mí lọ́rọ̀ kan kí lọ́rọ̀ ọ̀hún ọ̀rọ̀ tó rọ̀ mí tó jẹ́ wípé ìní tòsí wájú ẹnìkan máa fi wájú wọ Ọlọ́run. Allah. ẹni wọ́n gbé lọ hospital ó lè lówó lọ́wọ́ ó lè lọ́lá òsì àlàáfíà ló ta. ìwọ tó sì lówó tó lálàáfíà mọ́ ó tòsí àṣepẹ́ torí kò hàn sí ọ bóyá ọlá owó rẹ mélòó ló kù tó lò láyé mélòó wá ló fi lọ lánú ẹ̀ kó tó lọ. ó tòsí yún náà. tá a bá wọ skul Ọlọ́run jí ó dáa fáwọn tí wọ́n gbé ètò skul àti madrasa kalẹ̀. àmín. wọ́n a máa ní subject oríṣiríṣi tí wọ́n ń kọ́ yàn teacher kan ni yóò máa kọ́ mathematics teacher kan yóò máa kọ́ English teacher tí ń kọ́ mathematics yìí ẹ lè bí ní question nínú biology kó mọ̀ lè fún yín lánsà ó tòsí biology ṣùgbọ́n rọrọ mathematics. naruhu wa nagdu li hajatina. àwọn ló ń tàn níbí tó wọra rẹ̀ pé ibi tí mo gbọ́n dé yìí ibi mo ga dé yìí ibi mo kàǹkà dé yìí ibi mo fẹ̀ dé yìí ibi mo gbalẹ̀ dé yìí mo tún wọra mi mo tún jọra mi lójú ìtòsí kinní kan mọ́. ìjọ tó o bá ti tòsí mọ́ ìjọ náà wọ́n ní ẹ palẹ̀ òkú rẹ mọ́ ẹ lọ sin. wàá jẹ́
من عاش لا تنقضي ayata. وحاجات من عاش لا تنقضي. ajá tùmọ̀ ní àṣà gbogbo ẹni ó bá sì ń sẹ̀mí lọ́wọ́ gbọ́ mi tó fi kú tó fi mí gbẹ̀yìn tó mi kú ò láyé o ò ní yé máa sọ fọlọ́run pé mo tún fẹ́ báyìí kí ló mú olówó tí ó tún tẹ́wọ́ sọ́lọ́run pé ọlọ́run o bówó yìí ti pọ̀ tó yìí àìní mọ́mọ́mọ́ jí ó gbẹ̀yìn rẹ̀ bó ti lè tẹ́wọ́ síwájú ọlọ́run ó ti tòṣì báwọn. Allah. àáfàá tí ń wá mọ̀ sí bá a ti rí yìí bá a ti tó yìí bá a ti ṣe kíní kan tó yìí sọ́lọ́ ń promise rẹ pọ́mọ rẹ ó rí bẹ́ẹ̀. àbó mọ̀ yìí pé iná kú ó fẹ́ eru bojú olórí ibú náà ni. iná tí ò wúlò ni. iná gidi a máa bínà kalẹ̀ ni iná ṣe lè fẹ́ eru bojú iná tán lé yín nù. àwa kí ọlọ́run tó ta gbogbo wa ló sì ń tà ní. Allah. tó wá rọ̀ wá lọ́rọ̀ ń tà ní ni mo fi ní Alhaji wa Sauty Arẹwà bẹ́ẹ̀ ti ní tó yìí ẹni nǹkan kan tẹ̀ tó sí rẹ̀. sọ pé tí wọ́n bá ní olóṣì kínní náà kó dìde ẹ̀yin náà ó dìde pé ah èmi nísìn ẹ wò mí mo tò sí pupa ìmọ̀ tí mo ṣe fọ́lọ́hún ó yan mi dáadáa ṣùgbọ́n ńgbà tó wá yẹn èmi gan wá wọra mi nù mí rọ̀ mo wá ní alhamdulillah ah téèyàn bá tún máa táyé wá dúdú yìí náà ní tún wá Allah. ó yẹ wáìtì ẹ ṣeun Alhaji wa Arẹwà ní ẹ̀yin tòsí dúdú ọba tán. bẹ́ẹ̀ ti pupa tó yìí ẹ tòsí dúdú bá wá ní kéèyàn dúdú ó jáde wọ́n ní ẹ jókòó padà ní ẹ̀ sí láàrin wa àwọn gòsè ní dìde. ẹlòmíì ga ó tòsí kúkúrú ẹlòmíì kúrú ó tòsí kó ga ẹlòmíì lówó ó tòsí làákàì Allah. ó mọ owó pa ṣùgbọ́n kò mọ bá ti ná lẹ́ẹ̀fì rí ìyá mi láàrin ìjà tí ó fa aago sọ́wọ́ tí ó sì tún máa béèrè lọ́wọ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé ọmọ skul dákun kí la aago sọ lọ́wọ́ rẹ wọ́n rọrọ̀ kan rówó ra aago ṣùgbọ́n wọ́n tòsí kan mọ táìmù Allah. kò sí àkókò tó tó nǹkan Yakumullah. lẹ́yìn tá a kọ́ lọ́wọ́ akí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. àlékún kí á ti gé ọlọ́run kó lọ bá ẹ̀mí ànábì. sallallahu alayhi wa sallam. mo kí gbogbo ẹ̀yin mọ̀yà àṣà haúsá níjòkó yìí ìjókòó tá a wà ń bẹ̀ yìí èso jókòó ọ̀rọ̀ àti pé mi ò mọ tí ajá sàbí fi ní tó fi ní ẹ ṣàwà ẹ wá ṣe wá sí ó ti wá jẹ́ eré ilé ẹ pé láti gbà tẹ́mi náà ti débi ìjókòó mò ń dìde mò ń lọ ṣùgbọ́n tí ọ̀rọ̀ ẹ̀dá bá tọ́pẹ́ ẹ jẹ́ á bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Allah. Alájà wa Àṣàbí Alájà Sauty ó ti dáa alhamdulillah. kò dáa mọ́ ni kábẹ́ lọ́hùn kó má fi kàn yín. amiina. ó ti dùn kò dùn mọ́ ni kábẹ́ lọ́hùn kó má fi kàn yín. àmín. mo kí gbogbo olórin tó ń bẹ ń bí ẹ rí i pé àkókò yìí à ń sùn kíni torí ìgbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ programu gan bóyá bíi 5 àbí after 5. so ó ti pẹ́ already ṣùgbọ́n Alhaji wa Sauty Arẹwà ẹ jẹ́ n fi ti yín ṣàdúrà fún gbogbo ohun tí jẹ́ olórin Islam àti Alhaji wa Abdulrasaq commander Awiye I give you kudos Afáwẹ́wà I give you kudos gbogbo ohun tó wà ń bẹ̀ yẹn tí jẹ́ olórin ẹ̀sìn àti gbogbo olólùfẹ́ Ọlọ́run lára wa mo sọ pé kudos fún gbogbo yín ṣùgbọ́n Alhaji wa Sauty Arẹwà ayé ti gbọ́ lọ́tún ayé ti gbọ́ lọ́sì ṣé ẹ rí kéèyàn ó mọ̀ lókìkí rárá ó dáa ju kọ́lọ́hún ó dáa jòkó kó gbẹ́lòmíì dìde lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ. ní kẹ́lòmíì má dìde o ṣùgbọ́n kó bá wọ̀ náà níta. kéèyàn má rẹ́lífáǹtì wò láyé rí ó dáa ju kó ti rẹ́lífáǹtì tẹ́lẹ̀ kan mú rẹ́lífáǹtì kó nu ọ̀rọ̀ rẹ̀ lọ. èmi èso ọlọ́run mi ì mọ yanrìn èmi èwo nùjúm mi èwo falaki gbogbo àwọn olùmù tó so mọ́rọ̀ kádàrá ìmọ̀ ń pa rẹ̀ ṣùgbọ́n mo mọ ọlọ́run lọ́ba tó jẹ́ yí pé mo dá bírù ni kò sí ní tí ò lè yí. Alhaji wa Sauty Arẹwà nígbà kan ẹ ti lò ó tẹ́ ẹ̀ mọ́ ń tẹ́ ẹ jẹ rí ẹ ti wá rí ń jẹ ẹ ti rí ń jẹ abẹ́lẹ́ òun kó dákun kó jọ ọmọjà padà sí ibú ọba yín. amiina. ìdí tí mo fi ń ṣàdúrà fún yín ni wípé nínú àṣeyọrí yín bá ní ẹ̀kọ́ ọ̀kan ni Ajá Zainab Àṣàbí kò sì wá mọ́ ń bẹ̀
ó tún lọ káàkiri gbogbo àṣeyọrí yín mọ̀jì ó dàṣeyọwọ́ mọ́ yín lọ́wọ́. Amina. ṣíṣe tẹ́lẹ̀ àmọ́ ṣe láyé àmọ́ láṣeyè àmọ́ láṣeyẹ àmọ́ láṣeyọrí àmọ́ láṣedádé àmọ́ ní àṣepẹ́ àṣepamọ́ ló burú ju gbogbo ṣíṣe lọ. aláàjì wa àṣepamọ́ yín ní hàn yìí ọlọ́run kó tó fi hàn sáyé ní ti dáadáa sí. Amina. a kú ti ọ̀rọ̀ ti bàbá wa tí wọ́n bí àwọn alájà ìjọ Jímọ̀ àjọ wa màmá tí wọ́n bí wọn ìjọ Jímọ̀ insha Allah níjẹ̀bú-Igbó àjọ wa ń bẹ̀ ni pẹ̀lú ògo ọlọ́run. ẹ jẹ́ ké àyà kan a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim afro ẹ̀ ní jábọ́. a'udhu billahi minash shaitanir rajim. bàbá láti ìlú ọba tó ní ngbà wọn kí wọn ní Ìbàdàn tẹ́mi bá sì ti rí Ìbàdàn àmọ́ finá gbé mi ni torí ẹ mọ̀ jẹ́ ń sọ níbi. bisimilahi. ìlú Ìlọrin làwọn gbogbo àfáàtà ti lọ́nlẹ̀ bisimilahi kúlù wallahu ọlọ́múládé lọ́ọ́ bá wọn. ẹ wá jẹ́ nǹkan ọmọ Ìbàdàn mọ́jàmọ́jà tó fi kára wájú lẹ́rú dákanrò kan ló kó bẹ̀rẹ̀ ó tẹ́ gbòǹgbò ọ̀nà sómi sùúrù Ìbàdàn mẹ́rù ẹrú rẹ̀ mẹ́rù abẹ́rú mẹ́rù tí mú wọn lójú ogun ìlú Òjó ìlú Ìbíkúnlé olódògbò kẹ̀rí lójú ogun ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ọmọ agbọ́ sá mọ́sá ọmọ agbọ́ yà mọ́yà ọmọ arólú owó ọmọ adọ́gbọ́n yọké ike mi òjò tọ́ya ẹ má ṣe gbé mi fọ́ya ẹ̀yìn mi òjò tó sà ẹ má gbé mi fọ́sà aláwẹ̀ ike mi di kí àmúṣẹ̀yẹ ọmọ aríkèyàn gbọ̀ngàn ǹbá délé arólú òjò tó rọ̀ ní òdá ǹbá délé arólú ẹ̀jẹ̀ ń fi ilẹ̀ rẹ̀. bisimilahi rahmani rahim. alájà wa Àṣàbí ẹ̀yin la fẹ́ bá sọ̀rọ̀ bí òní ti ń rí yìí lẹ́tà àná òní ń sọ bí ó ti jẹ́ yìí èsì lẹ́tà tẹ́ kọ lánàá òun là ń wò lónìí. alájà wa Àṣàbí kí lè sí lẹ́tà tòní tí ó hàn lọ́la. à ń sọ̀rọ̀ kan a ní ọlọ́run ò yẹ àdéhùn ẹ̀dá ni kó yẹ ayé rẹ̀ wò. alájà wa Àṣàbí ọlọ́run ò yé ṣe bí ti ṣe o ọlọ́run létò fáyé ìwọ ló létò. n tí mo láà fẹ́ sọ ń bí tẹ́lẹ̀ nù kó tó di pé kò sásìkò ayé létò ìwọ tó ń gbáyé ló létò. ètò ló lè sọ ọmọ oko tí ó fà á kúrò láàrin àwọn èèyàn lóko yóò sì fà á lè kó. àìsí ètò ó lè mú ará èkó tí ó sì lọ gba yàrá kan sóko. ètò ó lè sọ ọmọ ẹrú tí ó jókòó sórí àga ọba páwa lọ bá báyìí. àìní ètò ó lè sọ ọmọ ọba jẹun tí ó ṣẹrú lágbàlẹ̀ ẹlòmíì. ètò ó lè sọ ẹni tí wọ́n ń dáńjẹ ẹjọ́ fún ládùúgbò ìpè ẹgbẹ́ tún lọ jẹ́ dẹni tí yóò máa bọ́ gbogbo ìlú. àìní ètò ó lè sọ ọmọ ẹ lọ́lá tí gbogbo ayé wá ń jẹun lé wọn dẹni tí ó gbégbá abára kan yìí. alájà wa Àṣàbí ìjọ tọ́lọ̀ ń bá láàyè ó yọ àmọ́ sọ wá sí eléhùnjọ́ mi. ayé létò ìwọ ló létò kó o tó bú Ọlọ́run ìwọ náà yẹra rẹ wò kí létò ayé rẹ. gbogbo ọ̀ràn oníbúrẹ́dì tó bá fẹ́ tà láyé tó fẹ́ kéré ọjà tó fẹ́ kó délé oníbúrẹ́dì gbọ́dọ̀ lọ jòkó tálákà ní àbẹ́lẹ́wà gan. wọ́n lọ bakery. ń gbọ́ wá fẹ́ kiri búrẹ́dì tiẹ̀ ó tún kiri búrẹ́dì lọ bakery ni. ntó onídà quality ni ẹwà tó bá fún ọ ó pé ó jáwó làákàyè tó bá fún ọ làákàyè gidi ni ṣùgbọ́n so létò so mọ̀ ọ́ lò kó o kú mọ́ ni ó pé ju bó ti ní tó wàá mọ̀ ọ́ lò yìí lọ. alájà wa Àṣàbí ìwọ̀n tó bá fún Ájà Zainabu níyì òun ló bà orúkọ ẹlòmíì jẹ́ o. obìnrin tó bá jí arẹwà obìnrin tó bá dùn ún wò ó dáná lọ́wọ́ ayé. La ilaha illallah. níbi àwọn èèyàn tó jẹ́ pé wọ́n kàn sí gbogbo Pepsi wọ́n kàn ń tọ́ wò wọ́n gbégò yòókù kalẹ̀ ni. níbi alu ayédè yìí máìkì ẹlòmíì wọ́n ti fi sẹ̀ló tẹ́sítì káàkiri ayé wọ́n lò ó Nàìjíríà wọ́n tún lọ lò ó lábúròdù. ẹ wà sí ní a máa challenge ẹni ó ní ni
kó o kú mọ́ lẹ́wà yóò pè ọ ju ẹwà rẹ tí ó kú ọ sórí ibú láyé àtàlìkìyámọ̀ lọ. Allah. alájà wa àṣàbí ẹ jẹ́ ká bá alájà àṣàbí dúpẹ́ ìṣẹ́jú kan. Al-Qur'ani ní wadhkuru iz antum qalilun mustad'afuna fil ardi. واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض. torí pé kò sákòókò mọ́ ṣùgbọ́n dé wọ́n tiẹ̀ wá pè wá sí látòdìdí Ìbàdàn ó wá bí kò wá ní point àbí òmọ tí ó sọ nínú ẹni tí ó bá bú ìgúnnu wàláhì yóò gun àkàbà. واذكروا Naam. إذ أنتم قليل مستضعفون في الأرض. oníyàn parọ́ aládàlú sòdodo oníyàn ní ẹ wo yán rẹ ọbẹ̀ rẹ o wọ́n wá tọ́ ìyàn rẹ̀ wò òkèlè àkọ́kọ́ òkèlè ẹ̀kejì ńgbà wọn ó gbé sókè wọ́n bá bá sínú ọbẹ̀ yán èyí ti jẹ́ ńgbà tó polówó fún wa ìyàn rẹ̀ ọbẹ̀ rẹ̀ ló pé kí ló sọ yẹn dà báyìí oníyàn wa ń bẹ̀bẹ̀ oníyàn mọ́ bínú wọ́n ló pòrọ̀ ni ọ́ àní tẹ̀ lọ́rọ̀ ẹ̀ mọ́ aládàlú oníyàn àdàlú àdàlú ti délẹ̀ o wọ́n sì yọ abọ́ wá wọ́n bu síbí àdàlú àkọ́kọ́ ńgbà wọn òbíbí tó dé ẹlẹ́ẹ̀kẹrin wọ́n bá wẹ́ òkúta wẹ́ kí leléyìí náà bá pọ̀ owó tún ní ibi mi ẹran lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n bá gbé lọ ọ̀dọ̀ rẹ̀ ìtakùtà lẹ́ ń tà fún wa kí ló dé ó ní mo sọ fún yín ńgbà tẹ́ fi wá ra o àdàlú ni mo pè mí ò pé lẹ́wà lásán o. واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض. gbogbo ẹni ó wà ń bí mò ń fi alájà wa àṣàbí tafà sí gbogbo ẹni tọ́lọ̀ ni ó ní gíga níbi wadhkuru iza antum qalilun àṣàbí rántí níjọ́ tó jẹ́ ìrántí ò tó wò fojú. واذكروا àṣàbí rántí واذكروا. dákun jọ tìmílẹ̀. حياكم الله. àṣàbí rántí níjọ́ tí ẹnu yìí bẹ́ńbẹ́ ní bùnbù ṣùgbọ́n tó jẹ́ sí nira. àṣàbí rántí níjọ́ tí ara yìí rẹ̀ wà lóòótọ́ ó pupa láti inú ìyá ni ṣùgbọ́n ó ti wọ àkísà sọ́rùn yìí rí. Allah. àṣàbí rántí níjọ́ tí gbogbo ayé sọ wípé ọmọ yìí sọ lè jẹ́ nǹkan láyé sá ọmọ àròpin àná òun ló máa dọmọ ẹ̀yẹ òní. àṣàbí rántí ìjọ wọn ń gbowó lọ́tún gbowó lọ́sì nítorí kó lè jẹ kó lè mu kó lè kàwé kó lè tẹ̀síwájú ẹni wọ́n ń bọ́ lánàá ló mọ̀dé ní ń bọ́ ayé yìí. واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض. rántí ìjọ bẹ̀rẹ̀ iléèwé bóyá ṣàṣeyọrí bóyá àní ṣàṣeyọrí ọlọ́run nìkan ló yé o mọ̀ ṣàṣeyọrí o sì dúpẹ́. واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض. alájà wa ṣàbí ayé ti fìgbà kan kóyàn rẹ kéré rí o ìwọ ni wọ́n ń fọwọ́ méjèèjì gbóúnjẹ fún lónìí o nígbà kan o ti wà lẹ́yìn èèyàn o sì tún fẹ́ yàn àwọn ẹni tó wà lẹ̀ ṣùgbọ́n wọ́n yaṣẹ́ fún wọn náà o ti ń já jọ́gà ìwọ náà ń kó baálé ilé lẹ́yìn ìwọ. واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض. ìjọ rántí iye ọwọ́ tí ń bọ́pọ̀ nítorí tiẹ̀ àṣàbí so rántí iye èèyàn tí ń jẹun látara rẹ pé ṣé àtìyín rèé bọ̀dá kọ́dírì ṣé àtìyín rèé bọ̀dá kínní kan ṣé àtìyín rèé ájìá kínní kan ṣé àtìyẹ ní kínní kan ṣé àtìyẹ ní lọ́wọ́ tìyẹ náà níwọ̀ tí wọ́n dáwó fún rí. واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض. ọjọ́ bí ló ń ṣe kínní kan gbé kínní kan nàìjà ẹ gbé post kínní kan version wọ́n gbé wọ́n post ó mọ̀ tí wàá nù ayé gbà kan rí tí wọ́n rí ọ. Allah. ẹni kòkó ẹ bá mọ yèlé ó mọ̀ ń mọ̀ ọ́ lọ ni. ó ti ṣe birthday yìí ń gbà kan rí tẹ́lẹ̀ kò torí rẹ wá láti Kánò ìlú èbó lè nìkan ti wáyé. Allah. ó ti sọjọ́ bí ń gbà kan rí tó yẹ pé wọ́gùn ò ti ẹ̀ rántí lọ́jọ́ òbí rẹ kọ̀ lápọ̀ là ń bá dé rẹ. ń gbò jẹ́ pé inú sẹ̀mí tó nira tán lọ́lọ́ ni kò ti sáyé. ṣùgbọ́n ìgbà tí ojú okùn yànjú lẹ̀ ajá àṣàbí tẹ́dọ̀ ò bá jókòó yànjú lẹ̀ wàláhì gbogbo bí ayé máa dé ní òde. Allah. ìwọ ti slack. 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 ìwọ ti
o ti relax o ti fira rẹ lẹ̀ owó ra rẹ níran o fọwọ́ tẹ o fẹ́ kánná mọ́tò ayé rẹ láyé tó ní wálé méjì o wá torí pé wọn náà fẹ́ dọ́gà o fẹ́ déèyàn eléyìí súnmọ́ eléyìí jàn ní ama eléyìí ràn ní kù eléyìí ká ọmọ ní kiosk eléyìí ká ọmọ ní kàntínà eléyìí ṣe báyìí fún ọ àwa náà sáfẹ́ wọrú aṣọ táwọn àṣàbí ń wọ̀. wọ́n ní kúrú. abẹ́jẹ́ wọn máa pè wá sírú òde tí wọ́n ń pa àwọn àṣàbí sí kásàbí ó kí àṣàbí ó tó máa jẹ̀gbádùn àṣàbí ojú rẹ mo ti ń sọ ó ti jẹ̀gbárùn ìgbárùn ní ṣáájú ìgbádùn o ajé arẹwà ni wọ́n sọ history ara wọn rí níjọ́ tó le níjọ́ tí ò sí níjọ́ tó fún pin àbáyé yìí náà kọ́ ni aláàjì àtẹ́bí àtàrà ẹ̀yin mọ̀ làmùtán mú ń bẹ̀ báyìí lónìí àmúyín ò mọ̀ ní fọ́ tí wọ́n bá ní bàbá bùkátà nù ìsúnmọ́nù ilé wọn o ṣùgbọ́n mo mọ̀ yìí tí ń ṣẹlẹ̀ ẹ́ ṣe mi ó ń jẹ́ kí n máa lo ìtìbáàrù yẹn sórí wọn. má dìde ni o tó o bá fi lè dìde ó mọ ìran ìyá rẹ kan tí wọ́n ti sọnù tí wọ́n rí yín mọ́ tẹ́lẹ̀ ìyá mi kú as far back as 26 years ago yóò pè tó bá December yìí àwọn kan ṣe bí ẹni pé àwọn ò mọ̀ wá rí inú ayé ni níjọ́ tí ìran wa tó dùn wò ló tó di pọ́ ọmọ àti mi nu ọmọ àbúrò mi nu ó mọ̀ mí ni èmi ló wá kí báwọn ọmọ ṣe ìyá rẹ sì dá a léèyàn ìyá rẹ sì dá a léèyàn káyé tó sọ pé ìyá rẹ dá a léèyàn ìwọ náà ti dá a lọ́mọ ni o. wọ́n ti kúrú ìṣàtún kọ́lílù mustadafuna fil ardi. ẹ sọ fún gbogbo ẹni tó ga níbí ìdíkùrú ẹrántí ìṣàtún kọ́lílù nígbà tẹ kéré níwọ̀n tẹ jámọ́ nǹkan kan lójú mustadafuna fil ardi ẹlẹ́ ẹ̀yin náà mọ̀ lọ́kàn yín pé mo lẹ takafuna yatakatofakumu nasu tẹ wo wípé sára yóò ní halẹ̀ mọ́ wa báyìí ṣé wọn ní gbá wa mọ́lẹ̀ báyìí sáà ní dẹni àlòmọ́gbà báyìí ṣégbà yìí ó yẹ wá báyìí sáyé tiwa náà ó dùn báyìí sáwa náà ó dìran fáyé báyìí sọ̀rọ̀ owó ẹnu owó jẹun tó dáa báyìí. Olúwa wa ní ìfàwákùn ẹni wọ́n ti gbé ìyẹn kù níwájú ẹ̀ Ọlọ́run wa ní odó onínàm iṣu onínàm ó yá ẹ pàdé ara yín lágbàlá rẹ̀ àtodó àti iṣu àti gbogbo tí máa di yán ẹ pàdé lọ́dọ̀ rẹ̀ jí ó máa jẹ yín. wà á yàdá kún bí nasiri. Ọlọ́run wa ló ń dé alájà wa àṣàbí tó bá kàn dá wà nù ilé kàn sọ fọlọ́n pé ọ̀gángan bo ni wọ́n gbọ́ pẹ́ mi gbà kò yé mi sí rárá fọba aláwùsá àti ẹni láyé ẹni mú mi wáyé tó máyé mi gún ó sọ mí dìran ayọ̀ fàráyé ó sọ mí dolú ó máa yé mi gún má fàyè hàn mí ọba mi tó láyé sọ pé bó ṣe ń dùn yìí ni mò ń dúpẹ́ sí má fẹ́ kún gbẹ̀yìn ayọ̀ yìí fún mi mọ́ wá sọ wípé fàánù rẹ ní gbogbo ìgbà ó tọ́pẹ́ ìbùkún rẹ tí ó lò ń kà ó ṣeun ó kẹ́mi ó gẹ̀mí mo ránù gbà mo mọ́ ọpẹ́ wá n ó fẹ́ mi mo rè mí ọ̀sẹ̀ ní dáyé aláwùsá ti mú kútẹ̀dìrú ìjọba lórí ayé ọ̀run tí ó nílò ìkún lọ́wọ́ adẹ́dá àṣẹ̀dá ẹni mànà tó ní wá ọba mi tó lámì tí ó pamọ́ sáyé àṣàbí béèyàn ní ó lámì ṣéwọ́ náà tàmí kan tó lání láti ibi àìsí lọ́lọ́run ti fà ẹ́ wá sáyé láti ibi ẹ̀gbin tánpẹ̀ níyàtọ̀ ó dégbin ó fún ẹni ẹ̀mí without kọ̀bọ̀ ó mọ́ ọpẹ́ wá ó fáràn rẹ̀ kíbòsì rẹ̀ ayé àgbọ̀ ohun màmá ló kọ́ kíbòsì rẹ̀ fáráyé o fáànù rẹ̀ ní gbogbo ìgbà ó ṣeun ìbùkún rẹ̀ tí ó lò kàyí tọ́pẹ́ ó kẹ́mi ó gẹ̀mí mo ránù gbà mo mọ́ ọpẹ́ wá wọ́n fẹ́ mi mo rè mí hàn. The last one ọba mi ní ẹ o máa ń dára nílé sílé kò sára tí o sí lọ́wọ́ rẹ̀ o ọba ńlá nínú àrà tó ń dání kò bòpónú lówó kẹ́ni tó ń gbàgbé báàgì rẹ̀ ò jọ́ ọlọ́gbọ́n odidi ẹran ọlọ́run mi lè pa á fájá kí
kìnìún olólàájú ó bébí kú ẹni ní tọmọ ojogun òkùnkùn rí bí ẹlòmíràn bímọ 12 kò wá rí ilé gbé alẹ́ lómíràn bímọ 12 kò wá rí ilé gbé ọmọnìyàn tó ní body fitting kò lè ra sọ ẹni tí ó lálòyẹ ló ń lọ aṣọ kù fún ló fi ń dán ẹni ò lápá lẹ́sẹ̀ lè fi dùnnú gbáyé kẹ́ni lẹ́sẹ̀ tó fi ń rìn òdẹ ronú kó subhana rabbika. wọ́n ní tabban irọ́ tagallaba tí àjànàkú mi ní ayú àlá. وإذا وجدنا الإيرين فلنقل قد وجدنا الإلفان. ìtumọ̀ ohun tí mo wí ni pé àjànàkú kọjá mórí nǹkan fìrí bá a bá rẹ́ni gàbádáyà ká sọ pa rẹ́ni ájì àpọ́nlé albarkola na Muhammadu Ọ̀yọ́ sallallahu alayhi wa sallam. ọmọ aráyé ò ní yọ 92 kó lára yín. àmín. ẹ bá ń pariwo amina. amina. gbogbo ẹni táyé bá yọ 92 lára ẹ̀ wọ́n fún un ní sálíbù ni. Ájì Arẹwà bá a bá kọ sin lam bá a kalẹ̀ lọ́dọ̀ àwọn onísàbù 92 ló jẹ́. bàbá. a jẹ́ kí gbogbo ẹni tí bá ń da àforí tó padà wá burú fún ìmọ́lẹ̀ ànábì ni wọ́n yọ kúrò lára ẹ̀. sallallahu alayhi. Ájì wa àpọ́nlé ọmọ aráyé ò ní fún yín sálíbù. àmín. albarka la ilaha illallah. àmín. bila hawla wala quwwata. illa billahi.